gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ ṣàṣeyọrí pẹ̀lú ìràwọ̀ rẹ̀ ó gbọ́dọ̀ lé ní ọdún kan kí wọ́n tó fa irun orí rẹ̀. Agbára tí ń bẹ nínú irun orí tó lọ pẹ̀lú ìràwọ̀. Ọ̀pọ̀lọpọ̀ ni kò mọ̀ wípé bí ènìyàn bá gbé irun orí wá sílé ayé, kódà bí a bá fẹ́ fà á fún, ó gbọ́dọ̀ kọjá ọdún kan ká tó fà á fún. Ọ̀pọ̀lọpọ̀ ti sọ ògo nù níbi irun orí fífà fún ọmọ rẹ̀ ní kété tó bí. Àwọn wo gan ló sọ fún yín wípé bẹ́ẹ̀ bá fá orí ọmọ yín ní ìkókó wípé ó against wíìlì Ọlọ́run? Irọ́ ló wà ń bẹ́ẹ̀, ẹ̀tànjẹ ló wà ń bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni Ọlọ́run compulsory ẹ̀ fún yàn pé compulsory pé gbọ́dọ̀ fà. Ṣé rí àwọn kankan wà tó jẹ́ pé àwa tá a pera wa ní Africa, the way we do it in abnormal way. And ignorance is killing many of the things that are supposed to bring a blessing to us. Ọ̀pọ̀lọpọ̀ ló ti sọ ògo nù níbi irun orí fífà. Wo ó bá jẹ́ ìràwọ̀ erùpẹ̀, ó bá jẹ́ ìràwọ̀ afẹ́fẹ́, ó bá jẹ́ ìràwọ̀ omi, ó bá jẹ́ ìràwọ̀ iná. Èyíkéyìí nínú ìràwọ̀ tí ó bá jẹ́, irun orí tí ènìyàn gbé wálé ayé àṣẹ ni láti ọ̀dọ̀ Olódùmarè. Bẹ́ẹ̀ ni kì í ṣe ohun tó sì gbọ́dọ̀ fà láì jẹ́ pé bí ọdún kan ó kọjá lórí rẹ̀. Àṣírí ni eléyìí tí ẹnikẹ́ni ò lè tú síta. Bẹ́ẹ̀ ni láì jẹ́ pé ó kọjá ọdún kan, tó bá ti kọjá ọdún kan bó bá sì fẹ́ fà gan, ó ní bí wọ́n ti ń ṣe. Ó ní bí wọ́n ti ń ṣe, kì í ṣe ohun tí o gbọ́dọ̀ fà tí everybody tó gbọ́dọ̀ mọ ibi tí irun orí yẹn ibi tó wà. It must be a secret. O gbọ́dọ̀ gba irun orí yẹn kó gbà sọ́wọ́ tó jẹ́ gẹ́gẹ́ bí òbí wọn ló dẹ̀ mọ bó ti ṣe kí ṣe. Ọ̀pọ̀lọpọ̀ ló ti sọ ògo nù níbi ohun kékeré tá a rọra sọ nípa rẹ̀ tó kọ̀ bójú kúrò níbẹ̀. Wo kò sí ẹ̀sìn tó sọ pé compulsory lè gbọ́dọ̀ fa irun ọmọ rẹ̀ ní ọjọ́ mẹ́jọ. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Má play fídíò kan sí ẹ máa wò. Ọjọ́ mẹ́jọ tá a máa fa ẹni tí ò fa wọn ọmọ ẹ̀yin ìyá yẹn máa gbọ́ sí yín náà ẹ̀yin náà máa gbọ́ ẹni tí ò fa wọn ọmọ níjọ́ mẹ́jọ ìjọ wọn ọkùnrin àbí ìjọ obìnrin ọwọ́ àfihàn òun lẹ̀ wọ́n lẹ́ni tí ò bá fa wọn yọ wọn náà wọ́n lẹ́ni tí ò bá fa ó ti kú nù mùsùlùmí wọ́n lọ́ máa tún wọn bá fáwọn rẹ̀ wọ́n ló ti di Yahudi ó sì di Nazara. Irọ́ ni kò sí bí Ọlọ́run ti sọ pé ká fa wọn kò sí bọ́ bá sì wà ọ̀yà bá wà. Ṣé rí tá a bá ń sọ̀rọ̀ àmọ́ nǹkan tá à ń sọ before man and God àmọ́ nǹkan tá à ń sọ. Àṣírí Olúwa ó sì wà pẹ̀lú àwọn tí ó bẹ̀rù rẹ̀. Àṣírí irun orí tó lọ pẹ̀lú ìràwọ̀. Bẹ́ẹ̀ ni gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ ṣàṣeyọrí pẹ̀lú ìràwọ̀ rẹ̀ ó gbọ́dọ̀ lé ní ọdún kan kí wọ́n tó fa irun orí rẹ̀ bẹ́ẹ̀ kó tó kàn lórí. Bẹ́ẹ̀ ni Àṣírí Ìràwọ̀ lórúkọ tèmi. Ẹ follow wa lórí gbogbo social media handles. Nọ́mbà tèmi ò dẹ̀ yípo padà 08054 353629. Ẹ WhatsApp nọ́mbà yẹn bàbá Àṣírí Ìràwọ̀. Àṣírí Ìràwọ̀ Mystery of Star. Ẹ follow wa lórí gbogbo social media handles wa. Ẹ wo ẹ máa follow.